ẹnlẹ́ o aṣàmọ́dún ọdún kò ọdún jọ bọ́dún bá dùn ọdún á dún ọ̀dẹ̀dẹ̀ á dùn tẹrú tọmọ wọn máa dunnú síra wọn àkú ọdún àkú ìyèdún ọdún ayabo fún wa oyin kì í korò ẹnìkan kì í foyin sẹ́nu kó rojú ọdún ní ọdún adùn wa ni bọ́dún tún ń dùn ni ó máa dún ògo wa á dún tayọ ọgbọ́n ayé òkìkí wa kàn tayọ èrò ènìyàn nítorí pé bí agogo bá dún tẹrú tọmọ ní gbọ́ bí yunmuyunmu orò bá dún tí gbó ti jù ní mọ̀ ìró wa máa la ayé já sí rere lọ́dún yìí bí dùndún rẹ ṣe wá ń dún pọlápọlá ìka ènìyàn tó bá pé ó ń dún ládùn jù wípé ó di dandan kó ya àjẹ́ wípé fúnra onítọ̀hún ń ló fẹ́ fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ o nítorí wípé èèkó ilá ń ló dunra rẹ̀ lọ́bẹ àṣùkù òṣùká ń ló dunra rẹ̀ lẹ́rù fúnra kúkúǹdùkú ń ló dunra rẹ̀ lẹ́wà gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dún mọ̀húrú mọ́ wa lọ́dún yìí ti ká lára wọn ni wọ́n máa dunra wọn nídùnnú èpè ò ní jà wá a ò ní rógun àdúnrunmọ́ ọmọ ara ayé ò ní dùnrun aburú mọ́ wa àtọ̀fọ̀ àtòfò ó dòkè réré ó dilé ọ̀tá ó dilé òdì àwa máa dunnú lọ́dún yìí ohun rere gbogbo tó wù wá tó máa mú ìdùnnú wá fún wa elédùmarè ò ní fi dùn wá èyí tó ń dùn wá lọ́kàn adániwáyé á fi dùn wá nínú nítorí wípé irun ladùn orí iyọ̀ ladùn ọbẹ̀ mùdùnmùdù báyìí ńladùn egungun tí ìbú tòórọ́ àádùn àdùn ní láṣẹ elédùmarè ọdún ní ọdún ayọ̀ ọdún ọpẹ́ ọdún ìdùnnú ni fún gbogbo wa àmín.